Ẹ kú àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá porogodo. Káyọ̀dé Àjàó lórúkọ mi. Lórí ètò tá a pè ní Àgbàwàbúrà níbi tá a ti máa ń mú wa rántí àwọn onírúurú eré tá a ti ṣe àtàwọn sinimá àgbéléwò tá a ti wò nígbà wà ń kékeré tó dẹ̀ ti pẹ́. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí sinimá kan tó jẹ́ pé ó làmìlaka. Sinimá yìí jẹ́ kan lára àwọn èyí táwọn bàbá wa fẹ́ máa ń kìlọ̀ wà láyé ìjọ̀hún àná. Nígbà wà ń kéékèèké kí n tiẹ̀ tó sọ nǹkan kan rárá. Ẹ wá wo sinimá yìí. Wọ́n máa lé o, wọ́n máa lé o, àwọn ìjòyè yìí máa lé o. Àjàntí ẹlẹ́. Wọ́n máa lé o. Àjàntí ẹlẹ́. Wọ́n sọ fara ìlú. Àjàntí pé ẹlẹ́. tiwọn làwọn ó ṣe. Àjàntí ẹlẹ́. Wọ́n jàgbára tán. Àjàntí ẹlẹ́. Wọ́n jíwó onírí. Wọ́n jíwó aláta. Wọ́n tó bẹ̀rẹ̀ gbàrìbá. Àjàntí ẹlẹ́. Ìyá ń jara ìlú. Àjàntí ẹlẹ́. Yóò mọ̀ lẹ́yìn, yóò mọ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn. Àjàntí ẹlẹ́. Yóò mọ̀ lẹ́yìn, yóò mọ̀ lẹ́yìn. Ẹ Ọ̀rọ̀ káàbọ̀ yìí padà. yóò mọ̀ Ẹ ti wò ó tán àbí? lẹ́yìn. Kí ló kọ sinimá ọ̀hún? Ta lẹni tó ṣe é? Ọdún wo ló bóde? Lára àwọn sinimá tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ kóòtù òjìire ni tó sì kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀. Ẹ wo, ẹ fi dáhùn sínú ìkànnì àríwísí lábala àríwísí. Ẹ share rẹ̀, ẹ love ẹ̀, ẹ subscribe sórí YouTube channel wa. Èwo lẹ tún fẹ́ ká mú wá fún yín? Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.